لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم جميلنا حياة جمالنا إلهي بالخير وسمى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله والله يكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتب لما سبق الحق المستقيم الله وعلى آله حق قدره ومقدار العظيم. حاجة مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. الله أكبر. يا نبي محمد صلى الله عليه وسلم. عليكم يا الله تعالى الله وما شيخ أحمد تيجاني رضي الله تعالى عنه. مولانا شيخ الحاج إبراهيم النياز ياسر رضي الله تعالى عنه. شيخ أبو بكر صديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. وابا صاحب الولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري أجمده الله برحمته. بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين العادل. اللهم ولا ọgbà bàbá tá a dárúkọ tá a tọrọ fún níwájú Ọlọ́run bàbá wa ọlọ́lá ọba àdúgbò àti gbogbo agbègbè Ọlọ́run bá fún wa ní gbogbo ẹ̀mí àti àlàáfíà ara tó tán àtàwọn àtẹ̀tẹ̀ ń jà wọn. Mo kí bàbá wa àgbà bàbá Mákàmá alamọsaba dóòtì àmín. alibarika ọlọ́run ẹni Ọlọ́run àmín. ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ó kí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀. bàbá wa Dáúdù Àjàsá, bàbá wa Ìmáàmù Àjàsá, bàbá wa Alhaji Bọ́lá Kalẹ̀ Elélùbọ́, bàbá wa Màálímù Àgbà, bàbá wa Yorùbá Ànábì, bàbá wa Alfa Bọ́lájí Ṣéhù Mímásà, gbogbo àwọn tán wá láti Mahmudu, gbogbo àwọn tán wá láti Kútọ́nù, Sheikh Juma Aminullah. Ọlọ́run kọ́ ọlá bí a ti ka gbogbo ẹ̀ látòkè délẹ̀ látọ̀dọ̀ bàbá wa Dáúdù Allahu akbar. ẹ̀sán ọlọ́ba wa pẹ̀lú àmín. ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam. àwọn sẹ́wà Mímásà àwọn sẹ́wà Usman àfàwà Sheikh Mukadam Abubakar adamallahu wa ya. gbogbo ìmọ̀kí gbogbo àjàmọ́ alátùkútọ̀ọ̀nù gbogbo ìmọ̀kí lápapọ̀ ọlọ́mọsábà wà pẹ̀lú yín lánàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí àlùfáà tọ́lọ́n fi òní yẹ Sọ́ọ́líù Mádìbò. pé a bá dá ọjọ́ báyìí sọ́nà pàápàá jùlọ nílọrin bí onídìí àdúrà ọba tó mú èròǹgbà yín wá sí ìmúṣẹ tọ́lọ́n ti ní ọ̀dà mọ́jọba jẹ́ o. àmín. ọ̀ká wà fáwọn àǹtálẹ̀ kòtò ọlọ́mọ àdó ti àmín. àwọn ọmọ ọmọ ọgbà ẹ̀wọ̀n kí ogbó imú kí
Darul Ulum. dárúurú ọlọ́mọba wà pẹ̀lú Àmín. ọlọ́mọba àti Àmín. owó ẹ̀yẹ wa owó ẹ̀yẹ mo kí o ọlọ́mọba àgbàdo ayọ̀ ládé Muhammad owó ẹ̀yẹ olùfẹ́ ọlọ́run ọkọ àtìyàwó ọlọ́kọ̀ gbàdúrà yìí Abdulkadir àti ajáwa Aisha. ọlọ́kọ̀ gbàdúrà yìí Àmín. ọkọ̀ àfọwọ́ náà jẹ́rọ àlọ́kùn lóbi salamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. أوصيني أن يذكرني فتك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصيني أن يذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهبنا الحسنى إن ربنا لغفور شكور. قالوا الحمد لله الذي أصاب عنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدالا صديقي وأرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. títóbi ọlọ́run ọba tí ibi tó gbogbo títóbi lọ láyé àwọn onímọ̀ wọ́n wòye sí àyà kan nínú Al-Qur'an nípa ìsàpọ́nlé ọmọnìyàn ipe àpọ́nlé ọmọnìyàn lọ́lọ́run ọba bá débi sífáàfù. وترى القرآن يقول ولقد كرمنا بني آدم وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. كرمنا بني آدم. Ànábì Ádámù tí ń jọ mi Ọlọ́run ló ń pọ́n wálé àpọ́nlé yẹn ni wọ́n ní tá a bá wo àyà kan nínú Al-Qur'an wọ́n ní inna samawati wal ardi orí ń bẹ̀. أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. Ìbọ̀lọ̀ ọ̀hún lọ sọ bẹ́ẹ̀. ألم يرى الذين كفروا Ìfẹ́ sánmà ya àwọn gèfèrí yẹn tún ò nígbàgbọ́ sọ́lọ̀ ọ̀hún. أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. Ìfẹ́ sánmà tilẹ̀ odidi kan ni wọ́n tẹ̀lé kótó gbọ́dọ̀ ń fọ ilẹ̀ lọ́lọ́tọ̀ sánmà lọ́lọ́tọ̀ àmọ́ mo fẹ́ lónìí gbẹ̀yìn ayé àyàn tí wọ́n ń sọ yí pé. وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. wọ́n sọ yí pé gbogbo nǹkan pátá jẹ́ alina
من الماء كل شيء. gbogbo nǹkan pátápátá inú omi lòun ti dá wọn. gbogbo nǹkan lọ́lọ́run ọba dá ibi òun dá wọn láti inú omi. gbogbo tí Ọlọ́run ọba wá dá tó ìsọfún ọ̀rọ̀ akadé karamna bani Adam. kí ni àpọ́nlé wo ló kún á kù tó lọ́hùn ṣe fọ́ọ̀mù èèyàn láàrin àwọn ẹ̀dá tó kù. àtàpẹ́ Ọlọ́run ọba tó ṣe fún wa tá a fi yàtọ̀ sí gbogbo òun ẹ̀dọ́ Ọlọ́run ọba torí ẹ̀dọ́ tọ́lọ́run ọba dá pọ̀ ó ní wàá yà lóko mọ́ ẹ́lá tá a lẹ̀ mú àpọ́nlé tó ṣe fún wa náà lànà. kí ọkùnrin kó fóbìnrin lọ́nà ẹ̀tọ́ kóbìnrin kó fẹ́ ọkọ lọ́nà ẹ̀tọ́ àtàpọ̀nléhùn la fi yàtọ̀ sí gbogbo ẹ̀dọ́ Ọlọ́run ọba ìyókù lọ sí Suratul Furqan gbàtọ́ Ọlọ́run ọba ń sọ yí pé. وهو الذي خلق من الماء بشرا وجعله نسبا وسيرا وكان ربك قديرا. síwájú tẹ́lẹ̀ pé gbogbo nǹkan pátá àtàrà omi láti dá wọn gbogbo ntọ́lọ̀ ń dá láyé àtàrà omi láti dá gbogbo tí ń sẹ̀mí àtàrà omi ni àmọ́ wá sọ ti wá fúnra ara wa èèyàn táwa jáde lára rẹ̀ tá a bá tán tí ń jẹ́ ànábì Adam. وهو الذي ọba èmi Ọlọ́run. الذي خلق من الماء بشرا. من الماء بشرا ta lẹni tó dá mbẹ. من الماء بشرا ta lẹni tó dá látàrọ abara tí mo dá látàrọ omi ta ni ànábì Adam. Ọlọ́run wá lábara tí mo dá látàrọ omi ni àwọn yòókù náà ro mo ti dá wọn àmọ́ mo fẹ́ fóun lápọ̀nlé mo fẹ́ kó yàtọ̀ sáwọn yòókù mo fẹ́ kó jẹ́ ẹni ẹbí lọ́dọ̀ àwọn yòókù mo fẹ́ kó jẹ́ ẹni tí wọ́n mọ̀ bùkún lọ́dọ̀ àwọn yòókù mo wá ṣe é nìyí. وجعله نسبا وسيرا. ja'alahu نسبا وسيرا. nasaban وسيرا. nẹ́kọ̀ ọ̀dá wa mú ní oní fámìlì òun níran ó ṣe tírèsì ẹran ò níran ẹ̀dọ̀ Ọlọ́run sì lè dábàá ẹran náà tó níran ni gbogbo dá tírèsì ẹ̀sìn àwọn náà sì ń bímọ gbogbo nǹkan yòókù náà wọ́n ń bímọ wọ́n ń ṣe lọ́kọ láyà táwọn èèyàn náà ń ṣe àmọ́ wọn ò níran wàsíra kò sí lánàá ìníran àti lílànà òun ni wà lákàdé ká ramúná. بني آدم وحملناهم في البر والبحر بما ورزقناهم من الطيبات وفضلناهم على كثير تفضيلا. ìwà lánàá yìí afẹ́wádẹ bíbọ̀ mo wá rí àwọn mo fẹ́ fẹ́ ìwà fẹ́bìnrin yẹn làwọn àfáà wá yanjú tọ́lá Al-Qur'ani Suratul Nisa yìí náà ní sọ ike fáǹkì hùn. ما طاب لكم من النساء. gbólóhùn bẹ̀yẹn torí àwọn ọmọ kéwù istimadu lọ́gà ó pàtàkì báwo là á lò báwo là á tú tí fi jọra wọn ó tú nǹkan míì tí ọba ti ń bábọ̀ wá tán mo ti sọ gàmbàrí mi tí ń bọ̀ ní ìsìn. ẹ pé irú ẹ̀ nígbà tọ́lá wọn ọba tí ó sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an yìí pé kọ̀ọ̀sá ànábì Ọlọ́run tí ò bímọ kọ̀ọ̀sá ànábì Ọlọ́run tí ò fẹ́yàwó àwọn kan wá ní yàyà akura ni kò bímọ Al-Qur'ani ò sì ní kò ní takura wọn nítorí wọn làwọn sọ yìí pé ونادت ولقد كرمنا بني ولقد أرسلنا رسلا من قبلك ipe tó síwájú gbogbo àwọn tó síwájú ẹ̀ nù jíṣẹ́. وجعلنا لهم أزواجا وذرية. kò sẹ́yìn tí ní o bímọ tẹ́ ẹ bá wá ní yàyà akura ni kò bímọ sí ọ̀tá kọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ̀ ni àwọn àfọ àwa ní mímọ́ ìsìmáàlù lóga ni ọ̀dà àgbàlọ́dà àwọn èèyàn ni wọ́n gbọ́yé lọ́jọ́ wọn ò pe ànábì yàyà lákúra nítorí pọ́lọ́ wọn ò ní fẹ́ ibùsà rẹ̀ ẹ̀yìn nígbà tó náà ti ní ìwọ Zakariyahu nùfàṣírúkà mo dùn ọ́ nínú yàyà tí mo ní ọmọ ìjọ مصدقا بكلمات من الله. ọmọ ìjọ مصدقا بكلمات من الله sífàrí ní jẹ́ fún ànábì yàyà وسيدا sífàrí ní jẹ́ fún yàyà وسورا
àsúrà ò gbọ́dọ̀ wá jẹ́ ìbú kọ́nà wọn wá sọ ìròyìn méjì tó dáa síwájú kọ́ wá gbé ìbú wá láàrin. Ànábì tó nílà farabalẹ̀ èèyàn tó nílà káyì gan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ báàní ká tó gbọ́dọ̀ nǹkan ẹgbẹ́ tó tún wá fi gbẹ̀yìn rẹ̀ wá rọ̀ sùn. Ànábì ya mina sọ̀lì. àṣẹ ìmáàlú ló ga ni òye àwọn èèyàn wọn fi pè é lákúra akura tí wọ́n pe tó fi mọ̀ pé kò lè jẹ́ akura tó bá jẹ́ akura níbẹ̀ yẹn ibi tọ́lọ̀ tó ti wá sọ̀rọ̀ àsúra ń bomi nǹkan padà sí Suratul Baqara sákúra náà ti bẹ̀ ní ìgbà tí ń sọ yìí. Wà á ti múlẹ̀ ọjà wà ní ọmọ àtàlíláyì báyìí ní òsìrí tó bá máa ṣe ìsára mi nàlẹ́ àdìyí. àṣẹ àsúra ti bẹ̀ yẹn òun ni túmọ̀ ipe ẹni tí ń sọ̀rọ̀ afẹ́sẹ̀ kìí sakura tàgà wà á sọ̀rọ̀ afẹ́sẹ̀ ọ̀lọ́ yìí pé yàyà yìí. Musaddiqan bi kalimatin minallahi. Musaddiqan bi kalimatin minallahi. Asayida wa sura wa nabiyya minas salihin. lọ́bẹ̀ náà ní irú fáǹkì wúmá tó balà fún mi náà nìsáì tó bá tún fáǹkì wí pé èyí tó bá wù ọ́ ní kò fẹ́ ní obìnrin ìtúkùtù ni. Fáǹkì wúmá tó balà fún mi náà nìsáì. ní kẹ́ ẹ fẹ́ tó bá wù ní obìnrin ọlọ́run ò wí bẹ́ẹ̀ nítorí tó fi mọ̀ pé tó bá tún gbọ́dọ̀ ní káfẹ́ tó bá wù wá ní obìnrin àyà mi wà tó yẹ pé uri mọ́tì. Aleikum ma'atukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khallatukum wa banatul akhi wa banatul ukhti wa ummatukum allati ardana lakum wa akhawatukum min ar-rida'a wa ummatu nisaikum wa rabaibukum allati bi hujurikum min nisaikum allati dakhaltum bihinna fa in lam takunu dakhaltum bihinna fala junaha alaykum wa alailu abnaikum allazina min aslabikum wa an tajma'u bayna al-ukhtayn illa ma qad salafa inna allaha kana ghafura rahima. Al-Musanat. fabalẹ̀ ebi ń jẹ́ sí pé fáǹkì wúmá tó balà fún mi náà nìsáì fẹ́ tó bá bójú mu nítorí tó bá pé tó wọ̀ ni ìyá rẹ lè wọ̀ tó bá pé tó wọ̀ ni àǹtí rẹ lè wọ̀ tó bá pé tó wọ̀ ni àbúrò rẹ lè wọ̀ tó bá pé tó wọ̀ ni ìyàwó ọ̀rẹ́ rẹ lè wọ̀ àbá ní fáǹkì òun. Máa tọ́ bọ́lá kún mi lẹ́ni tó bá pé gbogbo tó bá wù wá láyé ni ọlọ́run tún ní gbé wúrì mọ́ tí wá mọ́ gbogbo àwọn gbọ́ àwọn yìí mo ṣe é léwọ̀ fún yẹn gbọ́dọ̀ fẹ́ wọn gbogbo àwọn wúrì mọ́ tí tó kà ń pátápátá ọ̀gbọ́dọ̀ débẹ̀. sọ èyí jẹ́ sí pé èyí tó bá bójú mu nínú obìnrin ni kò fẹ́ ìwà bójú mu nínú obìnrin ìhun kò fẹ́ làlùkùránì Islam ni òfin fọwọ́ sí yìgì bòńkẹ́lẹ́ nígbà kẹ́ ẹ so yìgì kó náà wọ́n ti wọ́n fẹ́ra wọ́n àìsàn rẹ̀ kọ̀kọ̀ ní ọ̀jẹ́ kọ́ fọwọ́ sí sìnà má sọ̀rẹ́ kọ̀kọ̀ látẹ̀kọ̀rọ̀ àbùsìnà iná o. kánẹ̀ bá ìjà táwọn ṣàṣẹ̀bí ìbò ni girlfriend and boyfriend ìlànà ìbò ni kò sínú ìsìlámù bọ́ bá fẹ́ fẹ́ àwọn fẹ́ lọ́nà tààrà ọ̀tàtàgbà ara rẹ̀ àkọ́ ọmọ kan fẹ́ tó o bá sì fẹ́ mọ́ fẹ́ níbò kẹ́lẹ́ mọ́tòlá kálá mi ní onípa àyà kan bẹ nínú Al-Qur'ani ọwọ́ àwọ̀ àyà mi ojú méjì lónìí àbójúpadà àwọn èèyàn máa fi tu bábọ̀ yìí tiẹ̀ bá sì wá tó ló fi wá àbójúkejì tí bẹ́ẹ̀ Ọlọ́run ní àsáni fàjìlì dúkú lábọ́ ìdí mímú màmí àtàjẹ́lìdà. Ọlọ́run sì ná lọ́kùnrin àtòsí náà lóbìnrin tí wọ́n bá ṣe sì náà tó bá hàn tó lẹ́rìí Ọlọ́run ẹ̀nà wọn ẹ̀dá àwọn ọgọ́rùn-ún bílálà ní kẹ̀sì náà wọn ẹnìkọ̀ọ̀kan wọn. wàlá dákùsì kún bí màrá bá tó fìdí nílá yìí. Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ káànú ẹ má káànú tẹ bá fẹ́ ṣe àdùn yẹn fún wọn ẹ ṣe àdùn yẹn bó ṣe tọ́ bó ṣe yẹ. nǹkan tuntun bínú dàbí láì wálé omi àkí. Ọlọ́run ọba gbọ́ àtọ́jọ́ ọ̀ka yìí. wàlé yẹn ṣe àdé àzábà òmà àtọ́ ìbátan bínálì mọ́mìnì. àdùn yẹn tẹ́ bá wá jẹ wọ́n yà wọn ẹ̀ gbọ́dọ̀ jẹ wọ́n nulẹ̀ ẹ jẹ wọ́n kẹ́ ẹ pé gbogbo ayé gbogbo mùsùlùmí ni kó dúró kí wọ́n ṣe sìnà àwọn adájọ́ sìnà fún wọn ìtọ́ bá mọ́rọ̀ tó bá ti sọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀
ojú kan ló dúró ojú kejì pamọ́ sí lára lọ́wọ́ jẹ́ sọ pé nù tẹ̀síìsì tèmi nítorí tí mọ́nà wọn bá wí fún sí oníṣìná ló wí fún nítorí bá ti jẹ́ pé ó ṣìná ọmọbìnrin tó ṣe ṣìná ọmọkùnrin tó ṣe ṣìná tó wá lẹ́tọ̀ọ́ ká ṣe àtúfù ní gbàgbàǹta èyí tí ó wá ṣe ṣìná lọ́kùnrin èyí tí ó bá ṣe ṣìná lóbìnrin tí wọ́n fẹ́ra wọn lọ́kọ wọ́n fẹ́ra wọn láya lọ́nà ẹ̀tọ́ àti dandan ní ká pèdè pé fáàlì ẹ̀. ẹ̀sìn àdìtọ́ nígbà tó mi náà lè mọ̀ mí ní. àlàkọ́ni kọ́rọ́mù náà bá ní ọ̀nà bá àmọ́lì náà ń fi wàrí wàlúwàrí. ọ̀rọ̀sákì náà ń mi náà tọ́ ibà tí wọ́n bá dọ́lì náà wọ́n alákẹ́sì mi máa ní kàlábìnà tàbùdí. bọ́ńkẹ́rẹ́ síná ìmọ̀ dànkẹ́rù àìní jásí pé kò sí ètò ọlọ́run kò sí ètò sílámù lọ́jọ́ jásí pé ìjọ tí Mariam tí wọ́n kẹsà déédéé ronú nú ẹ̀ wọn ọ̀rẹ́ nìkan wá tọrọ ó ti hàn pé ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe nù ran wọn ó ní bí wọ́n ṣe máa ń ṣe nù ilé wọn tí wọ́n bá fẹ́ kọ́ wọn wá tọrọ wọn ni wọ́n sì fọmọ fún lọ́nà ẹ̀tọ́ wọn ọ̀rẹ́ nìkan wá tọrọ wọn ọba tọrọ Mariam kó àfi ọmọ kàróyún ni lọ́jọ́ wọn máa sọ fún Mariam yìí pé. Hallelujah. Mulabani jiti shay'an bariya ya ukuta Haruna. Wọ́n Mariam o ti gbé nǹkan mi wọnú ilé yìí tá àdídì o ti gbé dé nǹkan tí o ti gbé dénú ran wa yá. Ya ukuta Haruna. Makana abuki muraso iwa makana ti umuki bagiya. Bàbá rẹ̀ kìí ṣe ní ibú káyé pé gbogbo obìnrin owó rẹ̀ àdúgbò ní ọmọ bá sùn. Gbogbo ọmọdé àdúgbò ní ọmọ yẹn lálé bàbá rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ kọ́ máa. Makana ti umuki bagiya. Ìyá rẹ̀ sì ṣe adágbèrè kìí ṣàṣẹ́wó. Ibà àwọn tiẹ̀ ti wá jẹ́ mọ́dámọ́. Ó fi hàn yí pé ìlànà tí Islam gbẹ́dẹ̀ tí wọ́n ń tọ̀ kìí sí ìlànà ṣìnà kìí sọ̀rọ̀ ẹ kọ̀kọ̀ wọ́n rí lẹ́tọ̀ọ́ náà ti ríra wọn tẹ́ bá ti wá ríra yín lẹ́tọ̀ọ́ ìwọ lọ́yà oríyàwó rẹ̀ Aisha ọ̀fẹ́ àbúrò rẹ̀ ọ̀dọ́rọ̀ ọ̀tọ̀dìyàwó ọwọ́ àrí Aisha àbúrò mi ọwọ́ lọ́yà ọwọ́ àríyàwó tí ọwọ́ afẹ́ Rukaya tọ̀ ó ti wá rí Rukaya ó ti fẹ́ Rukaya èyí tọ́lọ̀ ń pọ̀ mọ́nu Aisha náà ti rọ́pọ̀ tẹ̀ ó ti fẹ́ ọkùnrin ti fẹ́ má lè jẹ. ẹsẹ̀ bàbá sáàfin ní dísàpọ́ǹtì ọlọ́run tẹ̀ ní dísàpọ́ǹtì àwọn tó bí tẹ̀ wá ní dísàpọ́ǹtì ojú òní nítorí àmọ́ náà ó ní iná. Inna aradina al-amanata ala samawati fabayna ayyaminna wasifakna minha wa amala al-insanu innahu kana zaluman jahula. Inna aradna al-amanata. Aisha wọn lọ mọ́jáde tí wọ́n dé ọ̀nà rẹpísẹ́ǹtì fámìlì yìí ni wọ́n sọ òun rí ìkẹyọ̀ kan sọ̀hún rí ìkẹyọ̀ kan làrúkọ àyìn sọ fún wa tó sì máa ń pé nǹkan lọ́wọ́ wọn láyé lónìí nítorí àti jáde àwọn ọlọ́wọ́ ẹ má dáhùn tiẹ̀ nítorí wí náà ń pọ̀ obìnrin pé fasọ́ọ̀lì ha tù kọ́nìtàtù àbísọ̀tù lílìgẹ̀ bíbí máa àbísọ̀lọ́. obìnrin tó bá ti ní ìwù ti gba sàdáàdì jẹ́ náà. Asọ̀lẹ̀ ha tù. kọ́lọ́hún tó sọ lọ́dọ̀ rẹ̀ pé obìnrin re sọ bó ti jẹ́ yọ agbá àǹkè sobìnrin re àmọ́ tí èso obìnrin re kí ni wọ́n ṣe. ọ̀rọ̀bá láwù. ìyàwó olú àti ìyàwó olú tún pé sobìnrin re kí ni wọ́n ṣe tí wọ́n ṣe ní wípé. kànàtà dáadáa bí dé ìnìmìnì ìbàdí náà sọ̀lẹ̀ ha ẹni bàtà nàtà ọ̀húnmá. ọlọ́run lábẹ́ àwọn ẹni wa o àwọn ẹni re. wàkàlẹ̀ dàgbùmá. ànábì ọlọ́run ẹni re ni lútù ànábì ọlọ́run ẹni ọlọ́run ní fa á. nàtà ọ̀húnmá. wọ́n bìtìrè wọn.
wọ́n jàmbá ọkọ wọn wọ́n jàmbá wọn ìjàmbá wọn náà lọ́lọ́run fi ní ẹ̀yìn sobìnrin rẹ̀ ọlọ́run ní wíwá wà lábẹ́ àwọn ẹni wa tí ń jẹ́ ní wa ni. wàlámù kùnìyà ní umari nàlá ìṣèyá wọ́kì ìlàdínkù lánà àmà dákìlì. ọlọ́run ní títí gbájú àwọn ànábì ọlọ́run mú ní ẹ̀wọ̀ náà pẹ̀lú àwọn tí ó wọ̀ náà. ọlọ́run ní wọ́n fi sẹ́ńpù obìnrin rẹ̀ lẹ̀ tá lóbìnrin rẹ̀ wà Mariama ìbùnátà ìmúránà lẹ́tí àsọ̀nàtì àríjà. tafsiri obìnrin rẹ̀ lọ́lọ́run ti fún ọ bọ́ ọba fẹ́ jó obìnrin rẹ̀ kí ni mo lè ṣe tí fi jó obìnrin rẹ̀ tafsiri rẹ̀ lọ́lọ́run ní Mariama yẹn wà Mariama ibùnátà Imran ọmọ Imran náà. alẹ́tí àsọ̀nàtì àríjà. fasọ̀lẹ̀ àdúgbò níta tún ní àbísà tún lílì gẹ́gẹ́ bí máa àbísà lọ́wọ́. àbísà tún lílì gẹ́gẹ́ bí máa àbísà lọ́wọ́. ó ti gba páàsì obìnrin rẹ̀. ewa tó ọjọ́ kọ ọ̀rọ̀ tí ò jìnnà rárá o lọ́yà ọ̀tún sí rẹ̀ náà lọ́wọ́ àmọ́ lọ ọlọ́run òun ni tí ọlọ́run gbélé ọ lọ́wọ́ tí wọ́n so ìjẹ́ fún ọ láàárọ̀ yìí báwo ló fẹ́ lò tó o bá ti lò tó o bá ti sọ sí ìdí bẹ́ẹ̀ ló sọ fún gàmbà ní sọrí hadith láti máa lọ́ọ̀kà màrífù ọ̀kà dọ̀yìí ọ̀kà mọ̀kúfù ọ̀kà hasanu ọ̀kà sọ̀yìí gbogbo àdúrà látòkè nílẹ̀ sọ̀yìí. àwọn ọlọ́run ló ti wá èyí bá ti wá láwọn ọlọ́run yẹn má dáwọ́ tiẹ̀ assignment yẹn ọ̀pọ̀ ọlọ́run ló gbé fún ọ yí pé as. inú wọn ná mi ní àìsùn ṣàkántó mi rúdi nígbà. ọlọ́run ní ibi tó ń bá gbé ní ọdún ìyàwó rẹ̀ ó gbé má kórìíra rẹ̀ bí wọ́n bá rí ọ jẹ́ kí wọ́n rí má pàtì nínú jìnnì fún ìbàdí ní jẹ́ bẹ́ẹ̀ sọ ìyàwó rẹ̀ má dùn. wàlá tudọ́ ruhun náà lè tudọ́ yìí kú àlẹ́ yìí nà. ọlọ́run ní má fúnlẹ̀ má bá mi fúnlẹ̀ má fara ní fara tó wà fi fúnlẹ̀ má fún ayé má. وإن كن أولات حمل فأنفقوا عليهن. tó bá lóyún fún ọ bá mi náwó fún máa náwó fún títí tí ó fi bí. حتى يدعن حملهن فإن أردن لكم فآتوهن أجورهن. ọlọ́run ní tó bá wá bí màtá tí wọ́n ń bọ̀ tọ́mọ rẹ̀ máa tó bá fún máa sanwó oṣù fún máa fún ní pocket money ọlọ́run nínú èmi kọ́ o. واعتبروا بينكم بمعروف. ọlọ́run máa pàtì bí o sì mẹ́yàwó rẹ ẹjọ́ máa sì mara gbọ́rọ̀ ayé rẹ pé bí o sì rọ̀ ọ́ lọ́rùn. وإن تعاصرتم فتردوا له أخرى ليبد ذو سعة من سعته. mo kẹ́tẹ̀ jẹ́rẹ́rìsì kì bá mi náwó fún un nínú kẹ́tì mo fún ọ ní bá mi fi kẹ́hún bá mi wọ́n mọ̀ pé mo kí ọ. ومن قدر عليه رزقه. ọlọ́run bá jẹ́ pé kẹ́rì ò tó nǹkan ọwọ́ rẹ bá fún inú ìwọ̀nba tí mo fún ọ ní náà. فلينفق مما آتاه الله. nínú ẹ̀ náà bá mi fún ọlọ́run ní mọ̀mọ́ bí òsì tó ọba tí wọ́n ń ṣètọ́ èmi ọlọ́run ọba látara kò sí ní sáyẹ́dì àwọn. Allahu ba'dahu yusra. nítorí pọ̀ ń ṣètọ́ ní sísí náà fún ọ ọlọ́run má fara ní ẹnìkọ̀ọ̀kan wa. àlùbáríkà àgbàlagbà máa ń kàn. ọdún ìjòkó báyìí. àlùbáríkà náà. ọmọdé àkófò. ọlọ́run bàbá alágbàríkà. صلاة الفاتحة